ayé tí ẹṣin ọ̀jẹ̀ tí ìrù díẹ̀ bá ní sùúrù á jẹ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share rẹ̀ kẹ́ ẹ bá mi pín jáléjáko nítorí àwọn ọ̀dọ́ tí ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó jẹ́ pé èèbó fẹ́rẹ̀fẹ́tẹ̀ nìkan ni wọ́n mọ̀. Èdè Yorùbá ò ní bàjẹ́ lórílẹ̀ o, àmì àṣẹ ń tẹ̀dùmàrè. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Mò ń padà bọ̀. Nigeria, Yesterday and Today, written by Gboyewa Studios. The 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí. Látọwọ́ Gboyewa Oyèládé, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100. Èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní ayé tí ẹṣin ọ̀jẹ̀ tí ìrù díẹ̀ bá ní sùúrù á jẹ jù bẹ́ẹ̀ lọ. Kí là ń pè lẹ́ṣin? Ẹranko kan ni tí àwọn èèyàn ọlọ́lá fi ṣẹ̀ṣẹ̀ rìn láyé àtijọ́. Ẹṣin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí a máa sáré láyé àtijọ́ tí ò tí ì sí ọkọ̀ tàbí kẹ̀kẹ́ tàbí takùkù. Ẹṣin yìí làwọn èèyàn ńlá máa ń lò láti rìnrìn àjò. Kì í ṣe pé máa sáré nìkan, olówó rẹ̀ àtúnṣe lọ́ṣọ̀ọ́ tí ó wà mú kọ́ rẹwà lójú. Ṣé ẹ wá rí ìrù ẹṣin tí mò ń sọ yìí? Ó dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún ẹṣin. Bóyá kòkòrò kan àbí nǹkan kan bá sáfẹ́ bà lẹ́ṣin níbi kan àbí nǹkan kankan, ìrù rẹ̀ yìí ni ó fi lè dànù tí ẹṣin ó fi lálàáfíà tó péye. Ṣùgbọ́n tí ìrù ẹṣin yìí ò bá kánjú tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ayé tí ẹṣin ń jẹ ó kéré nínú tó dúró de ìrù ẹṣin. Ẹni ń sáwò mo ní náà lórí omi, ẹni kérù rẹ̀ wá mò ń kó bọ̀. Ìrù ẹṣin ni wọ́n sábà máa fi ṣe ìrùkẹ̀rẹ̀ fún àwọn ọba aládéládé. Tí wọ́n bá ti gèrú ẹṣin yìí, wọ́n wá sí lọ́ṣọ̀ọ́. Ìrùkẹ̀rẹ̀ yìí ni ó wá di nǹkan àpọ́nlé pẹ̀lú ẹ̀rín àtọ̀yàyà nígbà tí ọba bá ń jù ú tó ń mì sáwọn aráàlú. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ àwọn ọmọ ẹ̀dá? Ìwọ ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan tàbí à ń fọ́ sọmọ ọ̀dọ̀ tàbọ̀ nǹkan sí ọwọ́ tó fi jẹ́ pé iṣẹ́ àṣekúdórógbò ló ń ṣe, tó sì ti wá bẹ̀rẹ̀ sí ní rò lọ́kàn rẹ pé ìlò omi òjò gẹ́gẹ́ bí ẹrú ni wọ́n ṣe ń lò ọ́. Kódà ò ti ń pe Ọlọ́run rẹ níjà pé ó ṣe á jẹ́ tó fi ń la ìpèníjà yìí kọjá báyìí. Wo ìwọ ló lọ̀rọ̀ yìí o, Ọlọ́run ò fi ọ́ lẹ̀. Ó kàn fẹ́ kọ́ àwọn ẹ̀kọ́ kan ló fi wà nírú ipò tó wà. Tó o bá ní sùúrù ó jẹran tó jẹrin lọ. Ohun tó dá mi lójú ni pé Ọlọ́run ò gbàgbé rẹ o. Fìgbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀ torí pé bẹ́kúpẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lóòrọ̀. Nítorí náà ẹ máa fi sọ́kàn yín ní gbogbo gbà pé àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi. Àsìkò ní gbogbo nǹkan o. Ohun tọ́wọ́ rí ọba tí tó má fi gọ̀gọ̀ fà á. Tó o bá sì lè gbìyànjú láti dó dàsìkò rẹ, ọkàn rẹ ó máa tutù mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn ni. Yóò sì dára fún ọ. Ire lójú owó rí, ojú rí ọmọ ríre kò sì ní rí bi títí ìgbà míì tá a tún pàdé. Ire o.